Senator Urhobo. Honorable Prescribed Oviri, the king of Urhobo Hala music worldwide. Ọ̀dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọkọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Ọ̀dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọkọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Jùkúdé ọkọ̀ bí ẹkẹ́rì ọkọ̀ òwúrò wà ní òwúrọ̀ díà. Ọ̀dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọkọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Mànọ́dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọkọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Jùkúdé ọkọ̀ bí ẹkẹ́rì ọkọ̀ òwúrò wà ní òwúrọ̀ díà. Okaro kwecho na ndere ala kala belumne okwecho na ndere o ala kekuyere miri woteti yurugo aseje kurugo pipo iwo teti yurugo otalu kudie fiale miri palolo yerire obi eba wa ko miri palolo yerire mano bi eba wa ko idie nere mebie Ọ̀dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọ̀bọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Anọ́dàwẹ̀ màmúra wọn pẹ̀lẹ́ nùkú ọ̀bọ̀ bí ẹkẹ́rì bíríkàdé mọ́. Jùkúdé ọ̀bọ̀ bí ẹkẹ́rì ọkọ̀ òwúrò wà ní òwúrọ̀ yá. Òkàwé pẹ̀jọ́ náà dèrè àràkàrà lẹ́rọ mẹ́. Òwẹ̀jọ́ náà dèrè àràkẹ́kùyèrè. Mìírí wọ́n tẹ́tí ìwúrògbò àṣẹ́jẹ̀ kúrògbò fífọ́. Ìwò tẹ́tí ìwúrògbò. Otalu kuje fiare, meru ipalolo yerire, obi eba wako. Meru ipalolo yerire, mano bi eba wako. Ije nere mebie, iye iye. Ije nere mebie, kurume. Ije nere mebie, akbarame. Ije nere mebie, amoloko vene. Brigade mole, brigade mona bito chario gogologo. Brigade mona bito chario. Mani kamlu kukese nene hona joyo mini. Mani kamlu kukese nene hona ukwese ku brigade mole. Brigade mona bito chario gogologo. Demona mi toshalio oh no mi kweku eko bara wesena Double Chief John Ibriga Demon JP Okwonwewe Agbara President General Agbara Auto Improvement Union the Atasalobie of Agbara Kingdom Okere Juju Adi million work please kujo dakwewe pa Brigade Monday Dikedu, Adetana Imodo South Loni Rocket Bobo, Okeshe, Oyukure Aderi Omiawale Siape. Ukumiawale Kwe, Edikwe Kwesa, Emera Vera, 2020. Edi Bisho, Edikwe Ramera Nkwobo, 2020 Bobona. Beto Sawana Kina Kwobo. Oye Mama Kwo, Obeya, Obemo. Emoro wole adeta na unu tayo keku okikeri obole mo na bute ne tayo jinyo na ipa ojiri ayeje ike de akpeyere oye sore de shiro agbara gbogbo le mo na wotwere ruwe mi gbegbe bi ekosi okwo wo se yo na ki brigade mo ki
we are going to walk now. Says she will kill big animal. What are we going? They will be big animal. You press the general barra. They are the good area now. Umukia Keradiana. Over out here, a question. Who said you go powerful? Or you don't know. At the Luguna, the Naya, step down in Barbara Flavio, and then I do. We'll quickly got them all. Open with Rabara. Loviakara, when you go, quickly got them all. Okoba Buto. As you were because they will deal on your idea, I'm not going to tell. Mari brigade mo wa be bi ara pe bodiri ki jade bi ani no na to de kuku pe kore obe be lo ko kunu bori bi akọ Urhobo mari brigade mo wa be bi ara pe bodiri ki jade bi ani no na to de kuku pe kore obe be lo ko kunu bori bi akọ Urhobo weje bodiri o agbára weje wòdìrí o weja bie mera le lobo emori brigade mo wa be bia le we wòdìrí o wa bie mera we lobo ade bia ni no na to de wa kaba kale weje wòdìrí o wa bie mera Ganela riera repaye chere yo amlo ganeno sale weje wòdìrí mera Urhobo Mrs. Sata kabila moto pako bie mera wòdìrí o ayo mo pako brigade mera ayon lady okin e ki o sare you too much mera Urhobo Esta kabila moto pako biko bero temona wòdìrí o Mrs. Karo amari brigade mo wòdìrí o Ejinya kode ayo mo sare brigade mo pako oni obu wòdìrí Kato carry the cross o pa gboro somo kuje wo come on Oviri Urhobo God will give you the strength take the children to the next level. Ẹ̀jìnà sọ́dẹ̀ brigade mọ́ bíẹ́ mẹ́ra wọ́wọ́ tí yóò yànbó. Ẹ̀jìnà Felix brigade mọ́ bíẹ́ mẹ́ra wọ́wọ́ tí rí. Maradona too much done. Ẹ̀jìnà Pápẹ́ brigade mọ́ bíẹ́ mẹ́ra wọ́wọ́ tí rí yànbó. Ẹ̀jìnà Joseph brigade mọ́ bíẹ́ mẹ́ra wọ́wọ́ tí rí. Ugele one President General Agbade Community Aparato. Wabie mera Urhobo. This is Ejoyo Miliotiti. Yemera wo boto wi omo me. Amloro pere bi kare. This is Ogene Petilo Opako. My brigade mo bie mera Urhobo. Bitogena bo brigade mo bie mera Urhobo diri nyobo. This is Ediri Abiamu. Omori brigade mo ni ami obi Urhobo. Chief Obule, the brigade mo ni ami obi Urhobo. Evangelist Ogenero, Shedrack brigade mo oni abori ami obi Urhobo. Innocent brigade mo meri ami obi Urhobo. Ijaja Miss Roda brigade mo meri ami obi Urhobo. Ebluvi brigade mo me wòdìrí.
seme eri amiobia ema bi kademede neme uye wakikwe ukeka wakaye kona ari ware anisho ale matokodo kikwa gara na mudi aka kokoroko ado agbara wadare inene agbara me